ayé le o. Eniola Badmus, gbajúgbajà òǹṣèrébìnrin Nollywood ilẹ̀ wa, ó ti pariwo síta, ó bú sẹ́kún gbàgàdà, ó ní kílẹ̀ tún fẹ́ kí n ṣe. Kí ló dé? Ṣé ẹ lè gbàgbọ́ pé lẹ́yìn tí Eniola Badmus dín ọ̀rá ara rẹ̀ kù láti 170 kg sí 83 kg lẹ́yìn tí àwọn ènìyàn tí wọ́n tì í lọ́pọ̀pọ̀n wípé ó ti tóbi jù, ó ti sanra jù kí ó lọ dín ọ̀rá ara rẹ̀ kù, bẹ́ẹ̀ ló gbé ìgbésẹ̀ tó fi lọ dín ọ̀rá ara rẹ̀ kù, ṣùgbọ́n lẹ́yìn tí ó dín ọ̀rá ara rẹ̀ kù náà tán, wọn ò yé bọdí ṣéèmù rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń wádìí òfin tó tó ara rẹ̀. Àwọn wo gan ni wọ́n ń bọdí ṣéèmù ẹ̀ nínú àwọn tí wọ́n súnmọ́ tí wọ́n tún jẹ́ gbajúgbajà Nollywood bákan náà? Ẹ mú kàlẹ̀ tó wọ ẹ mú kàlẹ̀ tọmọ nínú fídíò yìí, ẹ máa bá a bọ̀ torí pé a ṣe aṣọ lójú ọ̀rọ̀ náà o. Kí ló ṣẹlẹ̀ gangan ní pàtó? Àwọn wo ni wọ́n ń bọdí ṣéèmù Eniola Badmus gbogbo ẹ̀ ńlẹ́ láǹfààní tẹ́ ẹ̀ máa gbọ́ nínú fídíò yìí o. Ó dáa, ó mà tún màmá yá ẹ káàbọ̀ padà sórí ìkànnì Gist Entertainment TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ́yìn ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá ń click lórí subscribe button, ẹ bá mi like, ẹ bá ń share, ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. Gẹ́gẹ́ bí Eniola Badmus tó jẹ́ gbajúgbajà òǹṣèrébìnrin ilẹ̀ wa tí wọ́n tún máa ń pè ní gbogbo beat gẹ̀ẹ́sì wúlé bàǹtù tó sọ, ó ní ẹ má jẹ́ kí n tàn yín, mo kojú ìnira o, ìnira sì kojú mi ní tòótọ́ gbà tí mò ń gbìyànjú láti ṣiṣẹ́ abẹ kí n lè dín ọ̀rá ara mi kù tó ìwọ̀n láti 170 kg tí mo sì dín kù sí 83 kg. Eniola Badmus ní ó gbà mí ní odindi ọdún 5 gbáko kí n tó ṣe àṣeyọrí bí wọ́n ti dín ọ̀rá ara mi kù. Ẹ wò ó ní ìrìnàjò náà kò rọrùn rárá o. Ó ní odindi ọdún 5 ló gbà mí. Ó lóun kọ́kọ́ ṣiṣẹ́ lára ohun tóun ń jẹ tóun ń mu, ó lóun tún kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹsasáìsì kóun máa ṣe ẹsasáìsì lọ. Ó ní ṣùgbọ́n gbogbo ẹ̀ kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ń fi gbogbo ọmọ rẹ̀ ń fi ń bóbìnrin ni o. Kàkà kóun máa fọ́n kóun máa dínkù, ó ní ṣe lòun ń sanra sí i, lòun tún ń tóbi sí i. Lòun bá kúkú wò ó pé ó pọn dandan kóun wá lọ ṣeṣẹ́ abẹ láti dín ọ̀rá kù torí pé bọdí ṣéèmù yìí yẹ̀yẹ́ yìí pọ̀ jù. Ó lóun tó tiẹ̀ máa ń bà òun nú jẹ́ jù ni wípé àwọn táwọn jọ jẹ́ ẹgbẹ́ táwọn jọ jẹ́ Nollywood actress, ó ní ọ̀dọ̀ wọn gan-an ní bọdí ṣéèmù yìí ló ti ń wájú o. Ó ní wọ́n ṣáà máa fòun ṣe yẹ̀yẹ́ níṣẹ́ wípé èwo ni ìsanra àbádì tóun wá sanra yìí. Ó ní àwọn kan gan ní gbogbo ìgbà náà wọ́n máa ń pòun ní wúlé bàǹtù ni. Èyí ló sì jẹ́ àwọn ọ̀rọ̀ tí máa ń bà òun nú jẹ́. Ó ní kódà tóun bá dá wà nínú yàrá òun á máa ronú títí débi wípé omi ó sì máa jábọ́ lójú òun pé ẹ̀ṣẹ̀ wo gan lòun wá ṣe lọ́hùn tó fi dáhùn tóun ti tóbi tó yìí. Ó wá ní ṣé ẹ rí ìdojúkọ bọdí ṣéèmù tóun kojú látọ̀dọ̀ àwọn akẹgbẹ́ òun ló ṣe òun lọ́kàn akin tóun fi lọ kàn sáwọn dókítà nípa ètò ìlera béèyàn bá fẹ́ dín ọ̀rá ara kù. Òun ṣiṣẹ́ takuntakun lórí bí òun ti dín ọ̀rá ara òun kù tí ò sì ní àfẹ́ẹ̀tì àlàáfíà òun ni wọ́n wá sọ fóun pé bóun bá fẹ́ dínkù àfi kóun ṣiṣẹ́ abẹ tí ó dín ọ̀rá ara náà kù. Eniola Badmus ó ní tóun ò bá ní parọ́, ó níṣẹ́ ríṣẹ́ abẹ yìí ó gba òun ní nǹkan tó pọ̀ gan lẹ́yìn pé ó gbàsìkò òun, kódà ó tún gba òbítíbitì owó lọ́wọ́ òun. Lẹ́yìn náà ọkàn òun ò tún balẹ̀, ọkàn òun ṣà ń lọ sókè ń lọ sódò ní pé ṣeṣẹ́ abẹ yìí ṣé yóò succeed ṣá, ṣé yóò sèso rere. Ó ní ṣùgbọ́n òun ṣọkàn akin, òun mọ́kànlé wípé òun gbọ́dọ̀ ṣiṣẹ́ abẹ yìí ni torí pé bọdí ṣéèmù yìí ó pọ̀ jù láàrin àwọn ẹkẹgbẹ́ òun. Àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí àti àmọ̀ràn lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tí wọ́n mọ̀ nípa dídín ọ̀rá ara kù ni wọ́n sọ pé kóun lọ ṣe lòun bá sì gbà láti ṣe o. Ó ní ṣùgbọ́n ṣé ẹ wá rí n tó wá jẹ́ babambarì tó bà òun nú jẹ́ jù tó dùn òun jọjọ ni wípé lẹ́yìn ìgbà tí òun ṣiṣẹ́ abẹ náà tán tó sì succeed tó sèso rere dáadáa tóun dín ọ̀rá ara kù tóun wá nífẹ̀ẹ́ bóun ti wá rí bóun ti fọn pátápátá. Ó ní àwọn tí wọ́n ti òun wípé kí òun lọ ṣiṣẹ́ abẹ kóun lè dínkù jọjọ, òun náà ni wọ́n dẹ̀yìn láti máa bọdí ṣéèmù òun o. Wọ́n ní wọ́n tún sí ń bọdí ṣéèmù òun náà ni. Kódà àwọn míì tún sọ wípé apá nìkan lòun tóbi sí, àwọn míì ní ọrùn òun gùn, àwọn ẹlòmíì ní ojú òun dàbí ojú ọmọ kékeré. Ló bá ní kí lẹ tún fẹ́ kí n tún ṣe, kí ló
dé kí lẹ fẹ́ kí n ṣe. ó lágbára o. a ní kó lè ó sá a ní ojú tọwọ́ ẹ̀ lẹ̀ ó tún jùlẹ̀ ẹ gbọ́ kí lẹ tún ní kí Eniola Badmus kó ṣe. Eniola Badmus ní ẹ gbé mi jùlẹ̀ o, bá a bá gbọ́kọ̀lọ́ tí ò jọ kọ̀ǹkọ̀ à á gbé jùlẹ̀ ni. oníṣẹ́ rí ibi tẹ́ tì mí dé náà mo wà yìí, gbogbo òpalára tí iṣẹ́ abẹ tí mo ṣe láti dín ọ̀rá ara mi kù láti 170 kg tí mo fi dínkù sí 83 kg ni ò tí ì tán lára mi o. ó ní kódà òun ò lè jẹun tó wò òun lásìkò tó wò òun, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lòun ò lè ṣe lásìkò tó wò òun látara wípé wọ́n lòun tóbi jù tóun fi lọ dín ọ̀rá kù tóun fi wá wà bóun ti wà yìí. ó ní lóòótọ́ ni wípé inú mi dùn sí bí mo ti wà yìí o, mo nífẹ̀ẹ́ bí mo ti wà yìí dáadáa. ó ní ṣùgbọ́n ẹ yé bọ́dí ṣéèmù mi, ẹ̀yin kọ́ lọ́lọ́run mi, ẹ̀yin kọ́ lẹ dá mi, ẹ̀yin gan kọ́ lẹ dára yín. ó ní gbogbo ẹ̀yin Fálànà, ó ní ẹ rántí yín tààrà ẹni làárán. Eniola Badmus ló fohùn síta lókè tantan lókè gbàjarì bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé èwo nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ Nollywood actress gan ni wọ́n ń bọ́dí ṣéèmù ẹ̀, àwọn wo nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n máa ń bọ́dí ṣéèmù ẹ̀ nínú àwọn tí wọ́n jọ jẹ́ gbajúgbajà òǹṣèré. wọ́n ní ṣé kì í ṣe Funke Akindele àbóhun ló fàjà tó wáyé láàárín ìwà àti Funke Akindele. Eniola Badmus ní ẹ wò ó, ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrù ó ní ẹjẹ́ àfọbẹ̀ nítorí wípé kí lọ́gbọ́lọ́gbọ́ míì kó má tún ṣẹlẹ̀ lágboolé Nollywood. ó ní kì í ṣe Funke Akindele o, ó ní ẹ ṣàjà dá a lé bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń bọ́dí ṣéèmù òun ó ní kí wọ́n dá a lé nítorí pé àwọn kọ́ lọ́lọ́run o tí wọ́n dá òun kí wọ́n ṣọgbà wọn. ẹ má gbàgbé ẹ má bá mi click lórí subscribe button, ẹ bá mi like, ẹ bá mi share. ṣé ẹ wá rí lórí ìkànnì Gist Entertainment TV ní tiwa a gbọ́dọ̀ rántí pé gbogbo ènìyàn ni ó ní ẹ̀tọ́ láti ṣe ìpinnu tó dára fún ìlera wọn. bí ẹnikẹ́ni bá fẹ́ dín ọ̀rá ara rẹ̀ kù látara kó bá lè ní ìlera tó péye dáadáa, ó yẹ kí a bọ̀wọ̀ fún ìpinnu wọn ká sì yàgò pátápátá fún body shaming torí pé òǹkàlùkù náà ló lẹ́tọ̀ọ́ sí ìpinnu ẹ̀. ẹ gbọ́ kí lè ro tiyín? ṣé bí Eniola Badmus ṣe àdínkù ọ̀rá tó pọ̀jù lára ṣé ó dáa sófì tiẹ̀, àbí ẹ̀yin nífẹ̀ẹ́ sí bí Eniola Badmus bó ṣe wà tẹ́lẹ̀ nígbà tó sanra dáadáa tó rí gbẹ̀mùgbẹ̀mù tó rí rìmúrùmú? ṣé ẹ rò pé ó yẹ kí àwọn ènìyàn kí wọ́n dá Eniola Badmus lẹ́bi ṣá? àbẹ́yìn tí ẹ rò wípé àwọn tí wọ́n bá ti jẹ́ gbajúgbajà tí ìlú mọ̀ọ́ká tí wọ́n jẹ́ celebrities tí wọ́n jẹ́ olókìkí wọ́n gbọ́dọ̀ máa kọtí ọ̀gbọ́n sírò àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń sọ báyìí ni? àbẹ́ ẹ rò wípé ó yẹ kí wọ́n máa fún wọn lésì? ẹ má gbàgbé ẹ máa fi ìdáhùn yín ṣọwọ́ sábẹ́ comment section fídíò yìí. ẹ já pàdé lábẹ́ comment section kí lè ro tiyín lórí ọ̀rọ̀ tó ń lọ nípa Eniola Badmus yìí. ẹ ṣé ẹ má gbàgbé ẹ má bá ń click lórí subscribe button, ẹ bá mi like, ẹ bá mi share. ẹ wo ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́, ojú yín yóò máa ríre.